bàbá oníkaro white ẹ̀rí yín pa mí o pẹ̀lú fídíò yín tẹ́ ṣe ní àná àbíjẹta yẹn ẹ fọ́ nìgan tá a bá fún yín lésì ẹ rò pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ẹ rò pé òǹtọ́ ni ẹ dẹ̀ rò pé ẹ ti jẹ lọ. sórí ìwọ tó kọ́kọ́ sọ pé ìwọ adé Monday èmi àti ẹ ò lẹ́jọ́ nú tó gbé fọ́tò èmi àti Gbogbo tó ń ṣe oríṣiríṣi fídíò fún wa tó bá jẹ́ pé bàbá ẹ Gani ọ̀ bàbá ẹ oníkaro white ló ṣe gbogbo yẹn èmi lè máa fún lésì àwọn tí mo lè máa fún lésì nìyẹn tí mo mọ̀ pé yes ọ̀rọ̀ mi yé wọn dáadáa ọ̀rọ̀ tí mo sọ wọ́n mọ̀ nǹkan tí mo sọ wọ́n kàn bọ́ síta wá sọ àwáwí ni àwọn yẹn ló lè máa sọ̀rọ̀ kí n máa fún wọn lésì ṣùgbọ́n sórí wọ ọmọ ni ẹ jàre kò lọ́pọlọ ọpọlọ tó wà lórí ẹ̀ ò tó tayán mi rò pé lọ́pọlọ gan tó fi lè kọ̀ǹtró ìyàwó ẹ̀ nínú ilé torí tó bá lọ́pọlọ tó fi lè kọ̀ǹtró ìyàwó ẹ̀ wàhálà rò jinlẹ̀. bàbá oníkaro white ẹ ní olóyè Sunday Igboho ẹ ló fẹ́ tẹ Gani mọ́lẹ̀ gòkè kí ni Gani náà wò débẹ̀ bàbá Karo kí ni Gani wò débẹ̀ tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho tó fi fẹ́ tẹ̀ gòkè kí ló dé tí Gani gbórí ara ẹ̀ sílẹ̀ tó fi gbà kan gun orí òun báyìí kán dẹ̀ fi orí òun kan fi gòkè torí fún kí ni àṣesílẹ̀ òun làbọ̀ wá bá ẹyọ kọ̀ọ̀kan ni màá máa fún yín lésì ọ̀rọ̀ yín ẹ nígbà tẹ́ bẹ̀rẹ̀ OPC ẹ lọ sọ́dọ̀ bàbá Àgbẹ̀kọ̀yà ẹ lọ ń gba ìmọ̀ràn ìgbà yẹn Àgbẹ̀kọ̀yà ti ń wọlé ìgbà tó OPC dé náà gbúrú Àgbẹ̀kọ̀yà mọ́ àfi tabá kan wò nínú fíìmù ọ̀tá fi ń sọ tán pánítàn ẹ gbàgbé òṣì ẹ kó sì lọ mo ti sọ fún yín pé kẹ́yẹ́ ṣe ọ̀tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ lọ ẹ̀kọ́ tẹ̀ dànù. ẹlẹ́ẹ̀kejì onírọ́ ni gbogbo nǹkan tí Sunday Igboho ṣe onírọ́ ló ń pa oní òye kọ̀ọ̀kan òye Sunday Igboho. àkọ́kọ́ ná ká tiẹ̀ fi gbogbo àwọn eléyìí ti àwọn adélábù gbogbo ẹ̀ tá a fi sílẹ̀ torí kí ọ tó hàn kedere ni má gbàgbé o ipe ìgbà tí Sunday Igboho tó wọnú igbó national park lámọ̀ pé national park làwọn ọmọ yẹn wà lámọ̀ àwọn àṣírí tó wà nínú national park tó tú Sunday Igboho ló jẹ́ kán gbé drone lọ́bẹ̀ tó ń fi lọ́mọ ibi táwọn ọmọ yẹn wà tí ìbá ń ṣe ọlá Sunday Igboho ni ìjọba ṣe dá sí látòkè wá ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ìlara ló ń ṣe yí kékeré sì nìyẹn o ó sọ̀rọ̀ ó ní ọjọ́ tẹ́ lọ sí Ìlọrin ó ní ẹ kó bọ́ọ̀sì lọ ẹ kó gbogbo ẹ̀ lọ ṣé wọ́n jẹ́ kẹ́rí Ìlọrin wọ̀ bàbá Karo white ṣé wọ́n jẹ́ kẹ́rí Ìlọrin wọ̀ mo béèrè lọ́wọ́ yín ẹ wá ń sọ̀rọ̀ pé Sunday sọ pé òun lọ́mọ ogun 80,000 àwọn tó wà ní Kwara State wọ́n pé 500 ṣé gbogbo ọmọ ogun ni kó máa tẹ̀lé Sunday káàkiri níbi tó bá ti ń rìn ni ṣé Sunday nìkan gan ò lè dára ẹ̀ mú ni ṣé gbogbo ọmọ ogun tó ní ni kó máa tẹ̀lé káàkiri ni ìjọ meye OPC tó wà ní Kwara State tó ti sọ̀rọ̀ àìdá ìlú ẹkùn yàtọ̀ sí Kwara State gan in everywhere ní gbogbo ilẹ̀ Yorùbá tó ti sọ̀rọ̀ àwọn dá ìlú ẹkùn àwí àti ìwí ọ̀gá ẹ̀ Gani tó ń torí jà ṣé ìjà OPC ló ń jà ni àbí ìjà ti Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbé OPC dání kò rí ṣe ó gbé Ààrẹ Ọ̀nà Kakanfò dání kò sí kọ̀ọ̀kan tó rí ṣe nínú méjèèjì bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gá ẹ̀ wà lọ́nà Canada ọkọ̀ ti dé Canada ṣé Canada náà ti ń jí èèyàn gbé àwọn mítìn tó fẹ́ lọ ṣe ní Canada mítìn dáadáa tó fẹ́ lọ máa ṣe ní Canada ṣé Canada náà ti ń jí èèyàn gbé ṣé Canada lèèyàn ti sọnù ṣé Canada lèèyàn ti sọnù ẹ̀yin tẹ́ ẹ̀ ní tìjú ìlú tó parọ́ ibẹ̀ mọ́ra ẹ̀ gan tó lóun jọ máa rí gidi àkókò ìlú gan wọ́n ń gbé wọn 247 kò rí ìkọ̀kọ̀ ṣe sí wọ́n ń gbé wọn lákòókò kò rí ìkọ̀ ṣe sí ẹkúnlẹ̀ máa ń sùn a máa dúpẹ́ fọlóyè Sunday Igboho èèyàn máa lè travel báyìí ọkàn máa balẹ̀ ju ti tẹ́lẹ̀ àwọn ajínigbé máa sá orúkọ Igboho lásán náà máa ń gbọ́ wọn ò máa tí fojú rí Igboho gan gbogbo wọn máa ń sá mà ní
ọkàn wa máa balẹ̀, a máa lè sùn. Kí láǹfààní ẹ̀yin OPC? Kí láǹfààní yín? Ẹ̀yin tẹ́ ní tìjú. Ṣebí ẹ wà láyé nígbà tó lóko ò lè lọ oko mọ́, nígbà tó lóko ò lè sùn sóko mọ́. Àwa tá wà nílé gan a lè sùn. Èèyàn tó wà ní travel gan kò lè travel. Ẹ wà láyé ńgbà yẹn, ẹ kú àbí ẹ kú ni? Orí olórí gbà ṣe yín ṣe ni. Orí olórí gbà ṣe yín ṣe ni. Ìgbà tí bàbá Sunday Igboho ṣàdẹ̀ dìde, kí ló ṣẹlẹ̀? Gbogbo Igbo pa lọ́lọ́. Everywhere dákẹ́ pín. Ajínigbé ó sá. Mẹ̀sáyà tiwa nìyẹn. Mẹ̀sáyà tiwa ni olóyè Sunday Igboho. Èèyàn tí Olódùmarè rán sí wa nìyẹn. Gbogbo èyí tó ṣe ń bá káàkiri pé òun fún kẹ̀kẹ́ ló ń ṣe tẹ́lẹ̀. Ọdún wo ni ó jagun Mọdákẹ́kẹ́? Ọdún èjì wo ló wà ńgbà tó ja ogun Mọdákẹ́kẹ́? Àgbàlagbà ni yìí o. Mo dẹ̀ mọ̀ pọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó yé yín dáadáa. Ṣé ẹ rí tán bá ń ja ogun nílùú kan? Kódà èbá ṣe ọmọ ọdún 4 ni tó wà nídìí ogun yẹn, tí ogun yẹn bẹ̀rẹ̀ lójú ẹ̀, tí ogun yẹn parí lójú ẹ̀, wọ́n jọ ja ogun ni. Kán tó ì máa sọ pé olówó wà níbi tó ti ń ṣe túbẹ̀rù kẹ̀kẹ́ ṣe. Ṣé ọmọ kékeré ló ń ṣe báísíkù kẹ̀kẹ́? A ní kẹ́yẹ́ wùwà àgbàyà. Ẹ̀yin lẹ máa ń jẹ́ ká sọ yín lẹ́nu. Ẹ̀yin lẹ máa ń jẹ́ ká bú yín. Bàbá Caro White, ẹ̀yin lẹ máa ń jẹ́ ká bú yín. Ẹ̀yin lẹ máa ń jẹ́ ká sọ̀rọ̀ sí yín. Ẹ mọ òótọ́ báyìí, ẹ dẹ̀ máa dúró sórí irọ́. Ẹ mọ òótọ́, ẹ máa dúró sórí irọ́. Àlọ́ mọ àlè ní yín. Àní ọmọ àlè ní yín, àní ẹ̀ ní ẹ̀jẹ̀ ọmọ ọkọ. Àfàìmọ̀ kó má jẹ́ Fúlàní ló bá ya yín sùn. Kó má jẹ́ torí wàrà. Torí fúrà. Náà ṣe padà bí yín sáyé. Torí gbogbo ìṣesí yín mo rò pé ó yẹ kójú ti tì yín. Mo rò pé ó yẹ kẹ́tẹ̀ ti padùn mọ́. Mo rò pé ó yẹ kẹ́tì ní ìrònú pé ẹni tẹ́ ń bú yìí àtìgbà tó máa ti jáde ojú ò máa tì. Gbogbo ìjínigbé máa lọlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Everything máa buy down. Ogun ṣẹlẹ̀ aborí ogun. Àtìgbà tẹ́ni ti jáde síta. Gbogbo nǹkan máa ń yàtọ̀. Gbogbo nǹkan máa mú sùúrù wá. Ẹ ronú débẹ̀. Ẹ ronú pé ó yẹ kójú tì yín. Ẹ̀yin àgbàlagbà. Ẹ bọ́ síta. Ẹ wá ń pariwo online. Ẹ rí ṣe láyé ìgbà tí yín. Ẹ wá ń sọ wípé torí ìjà tó dá sílẹ̀ láàrin bàbá Fáṣeun, orúkọ tí Gani ti build láti bí 35 years. Ṣé Gani ló build OPC ni? Ìgbà wo ni 35 years wèrè wo? Ṣá àmọ̀gbà tí OPC ń rènì ni? Ṣá àmọ̀gbà tí OPC ń rènì ni? 35 years wèrè wo? Ṣé Gani ló build OPC ni àbí bàbá Fáṣeun? Eléyìí tó ṣe wá ń sọ lẹ́ni pé ó fi Gani ṣe igbákejì. Ṣé igbákejì ni Gani bá débẹ̀ tẹ́lẹ̀ àbí driver? Ẹ̀yin ọmọ àlè burúkú. Ẹ̀yin ọmọ àlè játijàti. Ṣé igbákejì ni Gani bá débẹ̀? Ó wá ní à ń blackmail Gani. Ó ní à ń tánìṣì méjì Gani. Kí ni gbogbo nǹkan tá a sọ lára Gani tí ò rí bẹ́ẹ̀? Kí ni gbogbo nǹkan tá a sọ lára Gani? Ikọ̀ tó kù sí gbogbo ayé. Ọ̀rọ̀ tó kù sí gbogbo ayé tó ń sọ pé à ń tánìṣì méjì. Ó ní ó ń kówó fún bloggers. Àwọn bloggers wo ló ń kówó fún? Ẹ̀yin ọmọ àlè bí eléyìí náà lè mọ rírì olóyè Ìgbòho. Àwọn ọmọ kan mọ orí nǹkan tó ń ṣe. Ẹ̀yin ọmọ àlè bí eléyìí lè mọ rírì olóyè Sunday Ìgbòho. Ó wá ní olè ni, oní 419 ni. Má gbàgbé o, gbogbo head of security ilẹ̀ Yorùbá pátápátá lolóyè Sunday Ìgbòho wọn. Tán jọ ń ya fọ́tò, tán jọ ń sọ̀rọ̀, tán jọ ń pe ara wọn 247 tó ní proof. Olórí burúkú ẹlẹ́sìn ọmọ àlè. Wíwo tó bá nídìí oògùn ọ̀sán, oògùn rheumatism, oògùn diabetes, oògùn kidney, oògùn fibroid, oògùn ojú, ẹ̀kọ́ message ni. Bóyá o nídìí free accident mọ́tò tẹ́ pé kò ní accident rí tán kó wá láti abroad lóríṣiríṣi. Ẹ kò jẹ́ kí n mọ̀. Àbí ẹ fẹ́ ra granite, ẹ fẹ́ ra yanrìn ní, ẹ fẹ́ ra òkúta ní, ẹ fẹ́ ra ilẹ̀ ní. Ẹ kàn jẹ́ kí n mọ̀. Ẹ nídìí àwọn iná tán kó wá láti abroad. Àwọn iná tó make sense gan pàmpàmpà. Ẹ jẹ́ kí n mọ̀. Ẹ fẹ́ ṣe àyẹ̀wò. Ẹ jẹ́ kí n mọ̀. Ẹ ṣe àdúpẹ́.